ojú tí ò ti ẹ̀yìn gbẹ̀tì. Ojú ò ní tẹ́kọ̀ọ́. Wọ́n lè rò pé àwọn ọmọ general election kan níbo nìyẹn kò ṣe ìkọ̀ọ̀dé. Owó òrìṣà. Ìwáyà. Elétò mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn alàgbà. No, 24 House of Rep. Àbí 21. Àní àwọn méjì wọ́n jẹ́ ìgbàdo fẹ́ di ẹ̀jẹ̀. Ìyá ò lè mú bàbá this is Lagos. I'm telling you, tell your governor, whatever you are, be anything, Labour, tó bá bí yín re, ẹ wá dìbò fún Labour leko. This is Lagos, oh. This is Lagos. Ṣé no lórí ibu ni. Tribalism kill you there. If them born you people well, come and vote for Labour in Lagos. It's either Sanwo or nobody. Labour for this Lagos, ma Labour kuni. Ní ṣoríire. You this tribal bigot. Come vote. Say that bad Bob in name. If them born your mama well, come be Lagos State Governor. Ma show for money. Must take Lagos. Must. The people who want to keep it are fighting. We that want to take it must fight harder. The people who want to keep it are threatening. We that have to take it must prepare for that threat. There is no new thing they are going to do now in Lagos. We already know what they will do. Therefore, we must prepare in our large numbers to go to our polling units. You must encourage your parents that came out before. You must tell your friends that don't have PVC, come and help me protect my parents. We are going to vote so that you will live in Lagos, so that I will live in Lagos, so that we can protect ourselves. Because if we do not take Lagos, I do not know if you can still stay in Lagos. To stay in Lagos, you have to win Lagos. It is that straight. To remain there, we must win. To remain there, to do that your business, for your parents to go to that church, for you to stay in that estate, to enter that bus, that Marua, you must win. It has come to that. Tinubu has brought the country to a precipice. The only way is to defeat them so we can lock them up and send them to jail. The only way is to defeat them so we can put them in prison where they belong. We must. It is not a matter of what you must fear is fear itself. That fear you have is what you should be afraid of. Because these people do not care whether you voted or not. They will attack you in your shop, in your house, on your street. Ìró gbogbo ẹ má jẹyà ó jẹ wá bójú ó bá tẹ̀yìn gbẹ̀tì ojú onítèkó lè èrò gbogbo ẹ má jẹyà ó jẹ wá bàbá Tinubu ṣé o ti ń gbọ́ ẹ̀yin náà lẹ invite tẹ gbágbára láwọn ọmọ Yíbò lọ́wọ́ o nígbà tẹ fẹ́ bá àwọn èèyàn tẹ fẹ́ bá àwọn ọmọ Yorùbá jà tẹ bójú Yorùbá jẹ́ lọ́dún náà lọ́hùn igi oró tẹ gbìn nígbà yẹn ó ti germinate o ó ti ń bí bíkúbí èrò gbogbo ìyá má ti ń jẹ wá òrò gbogbo ìyá má jọ ọmọ Yorùbá ojú má ti tẹ̀yìn gbẹ̀tì ojú ti padà tèkó lé ọ̀wọ́ ọmọ Yorùbá ẹ dìde lórí ẹsẹ̀ yín bàbá Tinubu ẹjẹ́ òtẹ̀yìn gbẹ̀tì House of Rep lẹ́yìn sọ igi oró tẹ́ gbìn lọ́jọ́ kìíní àná nígbà tẹ́ ń bá àwọn ọmọ Yorùbá jà tẹ́ bínú Yorùbá títí tí pé ọ̀nà wo lẹ́yìn ìgbà tẹ́ sẹ́ẹ̀tì divide and rule tẹ́ finish Afẹ́nifẹ́re tẹ́ finish ibi tẹ́ wá àwọn ọmọ Yíbò mọ́ra kankan tẹ́ fi wọ́n síbí wọ́n ti padà fi san yín lẹ́san o ṣe ti rí nǹkan tó padà ń bí sílẹ̀ yo bàbá ti padà Jésù àjàrà gbogbo wa lè yín padà nǹkan báyìí torí tí ò bá rí bẹ́ẹ̀ ìwọ ọmọ Yorùbá tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tó ń wò mí àrífín máa pọ̀ gan ni o àrífín máa pọ̀ o kí ló fẹ́ fara dáradá gangan náà nǹkan máa ṣe ìran mi o tí ó bá jẹ́ pé nǹkan tó ṣe ìran mi wípé ìran
ìran mi láìkì ọ̀tẹ̀ ju nǹkan tó dájú nínú ayé. Mo sì pariwo wípé Yorùbá àtọ̀tẹ̀ 5 and 6 ni wá. Ọ̀tẹ̀ àtẹ Yorùbá rí. Ṣé ti rí? Ṣé ti rí? Ẹ ti wẹnu lẹ̀, ti wẹnu ọkọ. Àwọn ọmọ Ìgbò lè gbóhùn wọn yẹn o. Àwọn ọmọ Ìgbò ní Amẹ́ríkà. Àwọn náà ní pé kí wọ́n lọ kí wọ́n gba Lagos State. Wọ́n máa rin Tinubu dọ́gba ẹ̀wọ̀n. Wọ́n máa dé ilé débi kíní kan kí gbogbo ẹ̀ bàjẹ́, kí gbogbo ẹ̀ dàrú kán lè gba Lagos State. Ṣé orí wọn bá wí ni? Ìgbà tó jẹ́ wípé company tó wà ní Lagos State, factory tó wà ńbẹ̀, àwọn mansion kàkàkàkà tó wà ńbẹ̀. Tó bá wo by percentage pé èyí tọ́mọ Ìgbò kó ńbẹ̀, wọ́n á fẹ́ kó tó between 70 to 80%. 20% or 30% tó kù Yorùbá ní kọ́kọ́ lónìí àti gbogbo other tribe tí ò ṣọmọ Ìgbò ló kù. Tàjọ ń pè mọ́ra wa lọ́wọ́. Yorùbá sì pọ̀ ju Ìgbò lọ ní Lagos State. Ṣùgbọ́n kí ni nǹkan tí wọ́n fi ń tú Lagos State ṣe? Kí ni wọ́n invest sí Lagos State? Party Wasiu, Malaika, Paso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibẹ̀ náà kówó investment wọn sí. Àbí bẹ́ẹ̀ ló ṣe fẹ́ expect wípé ta ló kọ́kọ́ mú ọ̀rọ̀ owó rent, house rent ní Lagos State? Ta ló kọ́kọ́ sọ di ọ̀ràn mọ́ wa lọ́wọ́? Ṣebí monthly là ń sanwó rent, house rent ní Lagos State àti ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ta ló escalate tó di kó máa gba 1 year, kó máa gba 2 years, kó máa gba 5 years? Ta ló bẹ̀rẹ̀? Àwọn ọmọ Ìgbò. Àwọn ọmọ Yorùbá bá bẹ̀rẹ̀ sí ní ó di pé kó má gbélé fún Yorùbá ẹgbẹ́ wọn mọ́ torí kò ní rówó 5 years kó lẹ̀ lódidi. Ọmọ Ìgbò akówó ibi tí wọ́n tó jẹ́ ọmọ Yorùbá yìí ti ń bẹ̀bẹ̀ 6 months 1 year. Torí yàn tó kówó 5 years sílẹ̀. Àti ẹsẹ̀gbẹ́ 5 years yẹn. Ṣó wá rówó yẹn tó tún wá gbà yẹn. Ṣé bó yẹ kó invest láíláí kò ní invest. Ìgbà yẹn ló máa mọ̀ pé ìyá nǹkan ti kú tóun fẹ́ ṣẹ̀yìn òkú. Ìgbà yẹn ló máa mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ lọ́rọ̀ kan ṣá party ni. Ó máa gba all 10 million. Agbelére 5-6 million. Aṣọ oúnjẹ gbogbo oríṣiríṣi ibi tó wó máa run sí nìyẹn lówó bá wọgbó. Kẹrẹ. Tí ó bá wá rí bẹ́ẹ̀. Mo ní tí ó bá rí bẹ́ẹ̀ tí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wípé ọmọ Ìgbò Ìgbòkú ẹnu Késù ẹnu ní South East lọ́hùn ọmọ Anambra, Imo, Enugu, Owerri, Aba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọmọ Rivers, Port Harcourt gbogbo wọn. Wọ́n fi àyè wọn sílẹ̀ ní South East lọ́hùn. See finish don enter ìyá ti jẹran mi. Wọ́n wá ń du ilẹ̀ ní South West. See finish. Ṣé bẹ́ẹ̀ ti ráyè yín? Ṣé mọ̀ wípé ẹ̀yin Yorùbá lẹ́ni wípé kẹ́ nífẹ̀ẹ́ ìfẹ́ àníjù lẹ máa ń ní sí àwọn àjèjì. Ṣùgbọ́n àwa ara wa Yorùbá ara wa bá ṣe máa para wa ni bó bá o pa bó bá bá kó pa bó bá bá kó bú lẹ́sẹ̀. Ó sọ̀rọ̀ kan sí mi wà lẹ́mìí nígbọ́ mi nígbà bọ́bẹ̀ mi ní ṣe kinní kan. Ṣùgbọ́n tọ́mọ Ìgbò bá ṣe jù bẹ́ẹ̀ lọ fún ẹ kò ní tí sọ sọ́rí gan tó náà pé ọmọ ńlá ni nínú akẹ́kọ̀ọ́ láti nípa máa jòkúta máa mú ní ọ̀rọ̀ òye pé kinní kan ibi tó gbàgbé sí. Ṣùgbọ́n Yorùbá ẹgbẹ́ kò ní gbà. Ṣé ráyè yín lóde? Ṣé ráyè yín bí? Ṣé ráyè yín bí? Ó wá dìsín ẹ mú gbéta. Mo ní ṣé ráyè yín bí? Jide Sanwo-Olu MC. Ṣé ráyè yín bí? Tinubu ẹ̀yin tẹ́ ń pè ìran yín jàtìjàtì. Ṣé ráyè yín bí? Tó bá tara ilé ẹ lọ́pọ̀ o lè ríra lọ́wọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ní Lagos State. Ẹ̀yin ọmọ Yorùbá jẹ́ tètè gbé yín débẹ̀ kí pàkíyèsí yín sí. Ọ̀rọ̀ yìí a lè pè lówè títí kó padà lárónú lọ́wọ́ mọ́ gbogbo wa lọ́wọ́ o. Torí let's play ọ̀tẹ̀ yìí mà lọ́mọ Yorùbá ṣe stopping Àfọ̀njá according to the history tí wọ́n gba Kwara mọ́ yín lọ́wọ́ Ìlọrin di Ìlọrin Àfọ̀njá Ìlọrin kinní kan. Lẹ́ni báyìí lè claim Ìlọrin mọ́ o. Wọ́n mà tún ti fẹ́ gba Èkó. Lẹ́yìn Èkó báyìí nínú àwọn voice note kan tí mo gbọ́ wọ́n ti sọ ṣe mítí àwọn ọmọ Ìgbò láàrin ara wọn wípé tó bá ti gbà Èkó tán Ìbàdàn ló kù. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ á mà dọ́ṣun á mà dé Oǹdó á padà dé Èkìtì o. Àwọn Haúsá ló gba Ìlọrin o. Haúsá Fúlàní wọ́n gbà Ìlọrin mọ́ wa lọ́wọ́. Ẹ̀mí àná ń jẹ. Tí Ìgbò bá wá gba Èkó wọ́n tún fẹ́ gbà Ìbàdàn. Ta ló máa wá gba Ọ̀ṣun? Ẹ jọ̀ọ́
ta ló fẹ́ gba Èkìtì gan wàhálà dé ṣé kìí ṣe pé ìran Yorùbá ti fẹ́ parẹ́ lé ilé ìbáyìí wàhálà dé àwa di ọmọ Yorùbá wá di ènì àwa di ènì tán fi ń ṣe tó bá ra ọjà tán wá ṣènì sí àfàìmọ̀ bá bá ṣe ń bá lọ báyìí tá bá tètè wá nǹkan ṣe sí kó má máa fi wá pìtàn rí nígbà kan pé àwọn rẹ́ẹ̀sì kan wà nígbà kan tó ń pè ní Yorùbá torí kò ní sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ ìgbà tí wọ́n gbà lọ́rin ṣé ẹ rí kọ́mọ Yorùbá tún gbé kíní ọmọ Yorùbá gan tó bá dé lọ́rin wọ́n mọ kúrú wọ́n mọ ga ìwà àwọn Haúsá Fúlàní náà ń wù ń bẹ́ẹ̀ Lagos State ẹ wo bí tá a bá dé lónìí kọ́mọ Yíbò kúrò ní South East sí finish Tinubu ti gbé wọn léyìn tán wọ́n wá fi yín yẹn wọ́n fẹ́ fi gé wa jẹ Yorùbá nation ní àwọn nǹkan tá a rí lélẹ̀ wípé ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká dá dúró ká gbalẹ̀ bàbá wa kí ọmọ àjèjì ká fi àparí iṣu ká fi wọn àlejò wọn wípé ilé ti tó lọ tẹ́ ẹ bá kọ́ ilé tẹ́ ẹ ra ilẹ̀ sí ilẹ̀ bàbá mi lórí ilẹ̀ bàbá mi ẹ gbélé yín kúrò kẹ́ gbélé yín kúrò kẹ́ fèyí tó kù sílẹ̀ fún wa bẹ́ẹ̀ bá gbẹ́ kànga bẹ́ẹ̀ kí ló kàn mí ẹ gbé kọ́ńpìnì yín kúrò lórí ilẹ̀ bàbá wa kẹ́ máa gbé lọ sí East báwo ni ọmọ Yíbò ṣe máa lórí láyà ó ní orí láyà you get liver Igbo you live South East you can't get liver you show belle full finish you can't see say wetin you wan do again you no know you can't dey claim say Lagos one thing una wan take Lagos na no man's land person fit come tell una say Aba na no man's land person fit come tell you say Port Harcourt o Anambra o Enugu o Imo o Owerri like that na no man's land una don dey fall my hand my Igbo people wetin come be all this one now because una dey come Yoruba land we are very very accommodating we give una chance we welcome una we make una feel at home e no come me say una go come dey drag the land for our hand now ṣé oko máa ń jẹ́ ti bàbá àtọmọ kó má làálà ni mi sì rí yín bá wí ṣẹ́ráyé yín Jídé Sanwó-Olú ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ní Yorùbá nation lásán wípé a fẹ́ wá ṣe rally ẹ léwa nìkan MC gbogbo fídíò àwọn bọ́ìsì ẹ tó gbé síta tó ní kán wá máa gbógun tì wá káwa má wá sẹ́kọ̀ọ́ Èkó ti yín ni o àwọn ọmọ fíléèjì ni wá o ẹ̀yin òun ṣọmọ fíléèjì o Èkó lèkó ti yín o ní last year ẹ waste ẹ̀mí ọmọ kan ṣoṣo tí ọmọbìnrin ẹ̀ yẹ ọmọ yẹn tó bí ọlọ́mọ yẹn nìkan ló bí stray bullet tẹ fẹ́ yìnbọn wa ó lọ bọ́mọ yẹn dèní Jídé Sanwó-Olú kí ló ṣe sí lọ́dún ní last year December ta tó wálé lẹ́ẹ̀kejì ẹ pa èèyàn kan ẹ ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ léṣe ẹ bẹ̀rẹ̀ sí ní ju tear gas ẹ tí mọ̀ pé mẹ́sẹ̀jì lẹ́ send sí àwọn Igbo àtàwọn other tribe ní ìgbà tẹ́ bá lè máa ṣe bẹ́ẹ̀ yẹn sí àwọn ọmọ Yorùbá tájọ jẹ́ ọmọ Yorùbá tájọ ní ilẹ̀ Yorùbá ṣé ti wá ráyé yín àwa expect pé kẹ́ halẹ̀ má àwọn ọmọ Igbo náà ṣe rí bó ṣe bà yé yín jẹ́ ní Lagos State especially presidential election tẹ́ ṣe rí bó ṣe bojú yín jẹ́ tán bà yé yín jẹ́ tán rún yín mọ́lẹ̀ tán fọ́n yín mọ́lẹ̀ ẹ wá ń bọ́ síta ń sìn ìsìn lẹ mọ̀ wípé àsìkò ti tó kọ́mọ Yorùbá unite àsìkò yìí lẹ mọ̀ wípé ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ àlejò wọn ti fẹ́ máa claim ọmọ onílé kinní kan Yorùbá ìgbà kan àwo kan ṣé kò ń ṣe ariwo tí Yorùbá nation ń pa from tẹ́lẹ̀ náà lélẹ́yìí ni ṣe bá ruwo tá ń pa ní a fẹ́ wá ṣe rally ẹ lọ wo gbogbo ibi tá ti lọ ṣe rally kẹwo àbá nǹkan jẹ́ àfàjà kò sí wàhálà the highest tí mo expect pé kí Jídé Sanwó-Olú as the governor pé kó ṣe ni wípé okay ibi báyìí ní kẹ́ ti ṣe rally yín kó sì kó àwọn ọlọ́pàá tí wà ń bẹ just like every other state pé okay ẹ máa ṣọ́ wọn tó bá rí ẹnikẹ́ni tó fẹ́ ṣe rádaràdà ń bẹ ẹ bring wọn to book káde ṣe kọ́ta fẹ́ ṣe káde máa lọ ẹni rọ́ ẹni kan lọ pa wá Jídé Sanwó-Olú lẹ́ni báyìí sí ìwọ náà tó wá jókòó sẹ́gbẹ̀ẹ́ ọba Akíolú ó sọ Èkó kìíní kan ẹnìkan ojú ò bá tẹ̀yìn gbètè ojú ò tèkó lé ṣé ojú ò tèkó lé mọ́ ìwọ Jídé Sanwó-Olú lọ́wọ́ ojú ò tèkó lé mọ́ ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ló ń sá kiri ó mọ bó ṣe ń bẹ́ kiri tó ṣe ń fò kiri sẹ́yìn ni 20,000 ló ń sàǹdì káàkiri lórí WhatsApp wípé kí wọ́n wá claim kí wọ́n lè dìbò fún ẹ ojú gbà mí tì fún yín wípé ọmọ Yíbò kúrò ní East ó wá díje nílẹ̀ Yorùbá as a governor
question mi now kó tó bú mi pé mo jẹ́ racist. Ṣé ọmọ Yorùbá mélòó lọmọ Yorùbá ti lọ díje ní Aba, ní Anambra, ní Enugu, ní Imo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ìjọ wo lọmọ Yorùbá ti lọ bẹ̀ tó ti lọ gbépo tó lọ gbé igbá ìbò bó ń fẹ́ jẹ gómìnà àbí House of Rep? No. The same ọmọ Yíbò tó jẹ́ wípé tó bá wá láti state mi tó ń fẹ́ sí state ìbò mi. Ṣó fẹ́ gbọ́? Ìyàwó Governor Akeredolu l'Ondo, ọmọ Yíbò ni. Ó lóun fẹ́ díje lọ sí ilé senator, ó fẹ́ become a senator. Ní ìlú wọn, ó débẹ̀, ó lulẹ̀ pípípí. Wọ́n nítorí pé kò fẹ́ wọn bẹ̀. Yorùbá lọ́kọ ẹ̀. The same ìwọ ọmọ Yíbò yẹn ló fẹ́ wá sọ fún mi tó fẹ́ pa ìtàn òfò àtàdánù ní Lagos State, pé Lagos State is no man's land. Ẹ ti ní property ńbẹ̀, ẹ ti ṣe gbá kan ńbẹ̀, ẹ ti ṣàwo kan, torí màmá ẹ̀ Ìgbò, bàbá ẹ̀ kan. No, it is not about that. Ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ọba Akiolu, ojú ayé yín lẹ wà lórí ìtẹ́ nígbà tí ọba Elégùṣì sọ wípé ilẹ̀ Lagos State kò ń ṣe ti Yorùbá. Ẹ̀yin fúnra lára yín lẹ ń pa ìtànkìtàn fún àwọn èèyàn wọ̀nyí. Ẹ̀yin ò mọ̀ pé ìtànkìtàn tẹ́ ẹ̀ ń pa tẹ̀rọ pé fẹ́ fi ṣọ́ọ̀tì Yorùbá nation down. Òun ló ń bìbìkúbì fún yín sì kò dẹ̀ tí ìbẹ̀rẹ̀. Jide Sanwo-Oluwo, Elégùṣì jàre Saheed, ṣoré lè tẹ kò sí ọmọ Yíbò yìí bọ̀ wàrà palace. As a matter of fact, Igwe tó bá yá wọ́n ìmàmà jẹ Igwe àti ìdúró gan, kí ni mo ti ẹ̀ sọ? Ṣèbí ní Kwara wọ́n jẹ́ Mia. Àwọn ọmọ Yíbò bá ti gba Lagos wọ́n á máa jẹ Igwe. Àwọn wo ló fẹ́ wá gba village ti ẹ jàre bó ṣe wò mí yẹn? Ọmọ bo ni ẹ? Bá mi kọ síbi comment section. Ṣọ̀ṣun ni ẹ? Ìbàdàn ni ẹ? Tó bá jẹ́ pé Ìbàdàn ni ẹ, wọ́n ti plan o. Wọ́n bá ti gbé Èkó tán wọ́n ní Ìbàdàn ló kù. Ṣé Ọ̀ṣun ni ẹ? Ọ̀yọ́, Oǹdó, Èkìtì. Ṣé máa gbẹ́lé bàbá mi náà báyìí? Wàhálà dé. Yóyóyó ọmọ Yorùbá ronú ìdàbọ̀. Yóyóyó Yorùbá ronú. Mi ká mọ́ lajú rí àsílẹ̀ kìtà lùbọ̀ kó wọ̀. Ọmọ iye mi, wo ìmá iye mi jọ torí Ọlọ́run. Èyí tó rántí tí mi rántí fi sí yẹn bá mi kọ síbi comment section. Wọ́n ti fẹ́ gbé kó bọ́ ṣe gba Ìlọrin o. Má má jẹ́ kán wá gba village ẹ̀mọ́ ẹ lọ́wọ́. Wàhálà dé. Ọmọ Yíbò lóun fẹ́ gbé kó claim Èkó láti east wá sí west sí finish. Iṣẹ́ ọwọ́ Tinubu. Má gbàgbé láti bá mi ṣe kíni, bá mi comment síbi ibi under video yìí. Kí ni ìwọ náà rí sí ọ̀rọ̀ tó wà nílẹ̀? Jọ bá mi comment, ó yá bá mi share. Ṣó ti subscribe sórí YouTube channel, bá mi subscribe.